Lórí ọ̀rọ̀ yìí, a ní láti wà very very careful láti mọ bí tí a fẹ́ gbàdá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. A kàn ń sọ lọ́tún, a kàn ń sọ lósì, èwo la fẹ́ dìmọ̀ nínú ẹ̀. Kódà ibi tí ọ̀rọ̀ yìí lédè, wọ́n ń pe bàbá Fẹ́mi Adébáyọ̀ ìyẹn Ọ̀gá Bello ní pé kó lọ bá ọmọ ẹ̀ sọ̀rọ̀ irúfẹ́ ìwà yìí. And also wọ́n jẹ́ ká mọ̀ wípé Fẹ́mi Adébáyọ̀ ò ṣe dáadáa púpọ̀ púpọ̀ sí àwọn ọmọ ẹ̀ pátápátá tó fi mọ́ èyí tí ọ̀rọ̀ kàn lásìkò yìí. So people out there, ẹ jẹ́ ká farabalẹ̀ lórí ọ̀rọ̀ yìí. Ẹ jẹ́ ká má kánjú lábẹ́ ìgbóná, torí mo mọ̀ pé ìkankan ṣì wà nínú ọ̀rọ̀ yìí tí kò tí hàn sí gbogbo ayé. Ọ̀rọ̀ yìí náà dẹ̀ dàbí ọ̀rọ̀ òkèrè ni, tí ò bá lé kan á di kan. So àwa tí wọ́n ń gbé wá fún ló yẹ ká fi ọgbọ́n ló yẹ ká fi máa bá ọ̀rọ̀ náà lọ, ká dẹ̀ máa fi ọgbọ́n àgbà ká fi máa wò ó wípé báwo ló ṣe rí lásìkò yìí. Fẹ́mi Adébáyọ̀ ṣé ó jẹ́ èèyàn báyìí nítòótọ́? Ìyá Ládùkẹ́ ṣé òun náà lè ṣe irú nǹkan báyìí? Lọ́ra láti fèsì, torí bí ọ̀rọ̀ yìí ṣe ń lọ, mi ì fẹ́ jẹ́ kẹ́nikẹ́ni kọ́kọ́ sọ bó ṣe rí based on nǹkan tó kọ́kọ́ rí, kó ní kálukú farabalẹ̀ láti mọ ibi tó fẹ́ gbàdá sí ọ̀rọ̀ yìí. Ẹ̀yin ti Fẹ́mi Adébáyọ̀, kí lẹ rí sọ̀rọ̀ yìí? Ẹ̀yin ti Ìyá Ládùkẹ́, ẹ̀yin colleague, kí ni nǹkan tó ń ṣẹlẹ̀? Kí lẹ́yìn náà ti ń gbọ́? Ẹ jẹ́ ká mọ̀ lábẹ́ comment section wa. Títí ìgbà mìíràn, ire o, ire kàbìtì.